Now mo wá ní mo rí lẹ́tà kan gbà fólóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ó yé mi pé lẹ́tà yìí ó ti dọ́wọ́ olóyè Sunday Ìgbòho, ṣùgbọ́n mo fẹ́ kó wà establish for future reference. Méjì ló pín sí, ìkan wọn ya fọ́tò olóyè Ìgbòho síbẹ̀ tí máa rí gbogbo ẹ̀ ní orí picture topic program yìí. Olóyè Sunday Adéyẹmọ aka Ìgbòho Òòṣà, you have been castigated for creating a content as if it is illegal to create content. Because àwọn èèyàn kan sọ pé content creator ni Ìgbòho, àwọn tó bí àwọn lẹ́tà yìí lélẹ́yìí. Let me assure you that every ojúlówó ọmọ káàárọ̀ oòjíire are enjoying your content. Honestly, we are enjoying it. Torí pé àríṣe láríkà, àríkà ń bàbá rẹ̀ gùn. It inspires others to do likewise. I feel you need to hear it from some of us who have been privileged to interact with you these last few years, that your people appreciate your efforts and the person you are becoming. May history remember you for good. You can be assured of one thing: with what you have done and keep doing so far, that no one can accuse you that wọ́n fi ẹ́ joyè àwòdì síbẹ̀síbẹ̀ ò gbé adìẹ. You remind me of the saying that abínibí yàtọ̀ fún ability. There is always going to be the difference between gold and the copper. Àlá tí ń fi oko ọ̀lẹ hàn. May Elédùmarè continue to uphold and guide your path. Jagunjagun yàtọ̀ sí janujanu, jagunjagun yàtọ̀ sí janujanu. Lóògùn ọ̀fẹ́ o, ọmọ òrìṣàrà yìí bí Ògúndàmọ́lá, Ṣàngó bí yóò Gèdèǹgbé agbógun gbòòrò of Ìjẹ̀ṣà land. Ẹni tó kọ ìyẹn nu. Ok, ìkan wá látọ̀dọ̀ àwọn Yorùbá Nation Global Directorate. So ìyẹn gangan ló gbé mi wá pàṣẹ. Mo kàn fìyẹn sí adjournment ni bí àṣà àwọn ìyá wa. Òní ni 18 July 2026. Òní náà ni wọ́n send ẹ̀ sí mi. Now, láti Yorùbá Nation Global Directorate, òmìnira àti ìfọkànsìn ló wà lára logo wọn. 18 July 2026, Dear Chief Sunday Adéyẹmọ nísàlẹ̀ bracket Ìgbòho Òòṣà. On behalf of the Yorùbá Nation Global Directorate, we write to express our profound appreciation for your exceptional courage, unwavering resolve, and steadfast commitment to the defense of the Yoruba land and the welfare of the Yoruba people. Your courageous actions, inspired by a deep love for our ancestral homeland, have rekindled hope and confidence among Yoruba sons and daughters, both at home and throughout the diaspora. At the time when words too often outweigh action, you have consistently demonstrated that genuine leadership is defined by conviction, sacrifice, and decisive action. You have become a source of inspiration to Yoruba hunters, patriots, and all those committed to preserving and defending the heritage, dignity, and security of Yoruba land. Every generation produces its own akọni, its own distinguished hero. Okay, ibẹ̀ náà ni Yorùbá Igbo hero wa ni. Okay, its own distinguished hero. This generation has proudly recognized you as one. Your fearless leadership in securing Yoruba lives and properties serves as a reminder that true heroism is measured not by rhetoric but by selfless service and courageous deeds. We are particularly encouraged that your name will stand alongside those of the great Yoruba warriors and patriots whose sacrifice shaped our history. Figures such as Balogun Oderinlo, renowned for his role during the Yoruba Fulani conflicts of the 19th century, Ogedengbe Agbogungboro, the celebrated commander of the Ekiti Parapọ and Yoruba allied forces, and many other illustrious
sons of Yoruba land, whose legacies continue to be honored through our history, monuments, and oral traditions, exemplify the enduring spirit of Yoruba courage and resilience. What distinguishes you even further is your refusal to indulge in the politics of pointing accusing fingers. Rather than castigating our referred Kabiyesi, our political leaders, or indeed the Yoruba people in this highly perilous time, you have consistently chosen the more demanding part of constructive engagement. The cooperation and the authority of the Nigeria Federal Government of Nigeria legitimized your actions. Your willingness to work alongside our traditional institutions, political leadership, and the Yoruba people, while remaining accountable to those you serve, demonstrates uncommon maturity, courage, and statesmanship. It is this approach that makes you one of the most courageous and exemplary leaders of our generation. You are no ológun ríkúsá. You are ọmọ akin tí kò sójo, ọmọ ọkọ tó jẹ́ ogun fún ọmọ àlè. Your principled, disciplined, and lawful approach to safeguarding and restoring security within our ancestral homeland is both commendable and exemplary, reflecting a commitment to justice, unity, and the rule of law. In recognition of your exemplary leadership and distinguished service to the Yoruba nation, it is our humble opinion that your statue shall one day stand across Yoruba land as a memorial and message to our youths and unborn generations. We believe such recognition will appropriately reflect your immense contribution to the protection, dignity, and advancement of Yoruba land. We pray that Eledumare will continue to strengthen, protect, and guide you in all your endeavors. May Eledumare grant you free wisdom, sound health, divine favor, and enduring success in the noble cause to which you have dedicated yourself. Please accept our sincere gratitude for your selfless service, sacrifice, and unwavering dedication to the Yoruba nation. Yours faithfully, Jagun Olatayo Ogedengbe Agbogungboro, Secretariat, for and on behalf of the Yoruba Nation Global Directorate. Wọ́n fi contact wọn bẹ̀. Tó mo mọ̀ wípé ẹni tó sẹ̀ndí ẹ̀ sí mi mọ̀ wípé wọ́n jẹ́ iṣẹ́ wọn láì fọ̀tápè, láì fi tọ̀tẹ̀ sí, láì rántí ọ̀rọ̀ àná, kálí rẹ́nìkan bá ṣeré. So ìdí náà nu tèmi náà ò fi rí nírí pé mo tó tán mo mọ̀ tán tàbí èmi mo tó báyìí mo dà báyìí bí kì í bá sórí ọ̀fẹ́ àtọ́lá Ọlọ́run. So iṣẹ́ Yoruba Nation Global Directorate nù o. Now, having said that, fídíò kan jà rìnrìn lórí ìtàkùn ayélujára. Arábìnrin kan oníbẹ̀lẹ́nu bíi tẹyẹ báyìí, olórí burúkú àtòkò wá balẹ̀ jẹ́ ọmọ ìrankíran kan báyìí. Bẹ́ẹ̀mi ṣe rí mo mọ̀ pé kò lè lọ́kọ ńlé àkọ́kọ́ nu, kò lè lásọre lórí ìkọ́ ẹlẹ́ẹ̀kejì nu. Ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ẹ̀ńbà tí rí ó ti mọ̀ páyé rẹ̀ ti bàjẹ́. Irú wọn là á pè lẹ́ni títí ẹ̀ ti jóná, kò ní kó ná mọ́ ti wá. Lọ́kàn rẹ̀ ó rò pé òun fẹ́ kó ná mọ́ ti olóyè Sunday Adéyẹmọ Àdìsá ọmọ Aládìkún. But unfortunately, ikú tí ó pàjá ní fámú. Ńgbà wọn ni ó lọ mẹ́kùn wá láàyè kó wá fi borí. Because jẹ́jẹ́ Ìgbòho ni Ìgbòho ń ṣe tiẹ̀. Ẹni ara kan ní jíjú awo. Ẹni tí bá wọn ní ìyá mi á ní bí wọ́n bá fọ̀lẹ́ lọ tàbí tí wọ́n bá pè ọ́ lọ́mọ àlè jẹ́wọ́ ọmọ ọkọ. To the best of my understanding, gbogbo àwọn tí wọ́n jánu yìí bó bá jẹ́ pé lóòótọ́ wọn lágbára kí wọ́n ń sònú gbó. Ẹjá gbọ́rọ̀ lẹ́nu wúmà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sẹ́ǹdẹ̀ sí mi bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn. Wọ́n lọ yẹ kó lóye Sunday Adéyẹmọ Ìgbòho sù ẹ̀ sí kóòtù torí àwọn ọ̀rọ̀ tó sọ jáde ń bẹ̀. Mo wá ní Ìgbòho ká gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sí. Ìgbòho máa rí nírí pé oúnjẹ nu ara ẹ̀ ń yà ni. Lóòótọ́
a lè ráwọn ẹgbẹ́ ajìjàǹgbara tó yẹ kó take a up ǹṣe pé ká dúró dègbò nìkan woman yìí gbójú ẹ̀ síta nítorí lọ́bẹ̀ tẹ́ wárú ọwọ́ ẹni tó rán olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níṣẹ́ dé tòrutòru lójú ẹ̀ rí tó fi ń sọ níta gbangba bẹ́ẹ̀ tó fèsì fóònù excuse me tó fèsì fóònù tó lanu pọ̀ngàlà bí ajágbẹran lẹ́bu tó jẹ́ pé ìdọ̀tí ní jáde lẹ́nu ẹ̀ kì í sọ̀rọ̀ because bóun náà ṣe wáyé nìsín òun náà máa láwọn ọmọ rẹ̀ sì ń wòran báyìí ayé rẹ̀ sì ń polúkúrú musu báyìí ṣé táwọn ọmọ ẹ̀ náà bá gbọ́ nǹkan tó ń sọ síta kò lè lọ́kọ ńlé tó bá lọ́kọ yóò kọ́kọ́ béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ ṣé wọ́n ní wá ṣe nǹkan kan báyìí ṣé kí n ṣe bó lórí burúkú ẹ̀ ṣe wà nísìn ẹnìkan kan lè déédéé gbé fóònù sí wájú tàbí ara wọn náà ni ó sì lè já wọn tí wọ́n fún ní 5,000 naira pé kóró ń rò fọ́ ní ọjọ́ mọ nǹkan tí ń sọ mọ́ ẹjá gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ kẹ́ ẹ má bàa rò pé àjọ òun la wí kókó dá adẹ́n tí ń bùyàn báyìí àtọ́jú ẹ̀ pamọ́ ni. gbàtẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o. ṣé ń gbọ́ ìgbà tó mọ Sunday Igboho nílùú Ìbàdàn ajachin ni o ẹ̀ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ tó bá wà establish kò tí ì sí ní tọ́bọ̀ pọ̀ jù ń bẹ̀. wọ́n fún lówó kókó lọ pààyàn ni. wọ́n máa ń fún lówó pé kókó lọ pààyàn ni ẹ mọ bá nóòtì ẹ o ó yẹ kó ṣàlàyé àwọn tó ń fún Ìgbòho lówó kó lọ bá pààyàn àwọn èèyàn tí wọ́n ti pa lójú ẹ ó yẹ kó ṣí ní sísẹ̀ntẹ̀lé fún wa. ó lọ sóko ó lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà nìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o. ẹ máa gbọ́ lórí burúkú ó ní Ìgbòho ó lọ sínú oko kò lọ sínú igbó ẹgbẹ̀gbẹ́ oko tó wà nìbàdàn ńlọ lọ everybody mọ̀ oyún inú mọ̀ àṣẹ ẹ̀dí mọ̀ ẹnìkan kò lè ṣẹ̀ṣẹ̀ sọ pé báyìí ni Ìgbòho ṣe rìn ní tí ń bí èmi nù ni pé kí ló bí gbogbo eléyìí loyalty sí Ìbà Gani Adams náà ni èmi ò rò pé Gani Adams ló rán ilé iṣẹ́ mi ò lè ever establish ẹ̀ bẹ́ẹ̀ pé Gani Adams ló rán iṣẹ́ lọ́kàn wọn bìlì pa wọn ń gbèjà Gani Adams. kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò ó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹ́ lu jáwáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan ẹ̀rọ lẹ́ o orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú mo jẹ́. ó lóun jẹ́ Kẹ́hìndé Díyàolú o ẹ mọ̀ bá nóòtì ẹ o. ìyá Oòduà Abúlé-Ẹ̀gbá. wọ́n jẹ́ ìyá Oòduà Abúlé-Ẹ̀gbá kò tún lè dábúlé Ẹ̀gbá kan gbé dáadáa Abúlé-Ẹ̀gbá. Ìgbà Gani Adams. Abúlé-Ẹ̀gbá Ìgbà Gani Adams ok bó bá jẹ́ ìyá Oòduà wọ́n jẹ́ àwọn ọmọ gbé gẹ́gẹ́ bí abiyamọ tó pe rẹ̀ níyà Oòduà èyí ṣe bọ́nú igbó kó o lu agbára tẹ́ ẹ ní láti lọ́ọ́ fi gba àwọn ọmọ yẹn padà tàbí láti ẹ̀ fi gbìyànjú díẹ̀ kí ló dé tó jẹ́ pábúlé Ẹ̀gbá ló ti ń panu tókítókí kí ló ṣẹlẹ̀ lábúlé Ẹ̀gbá kò sí gbó lábúlé Ẹ̀gbá. so gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì àbẹ̀ bá wọn dá sí tẹ́lẹ̀. awuyewuye kí ni ń lọ lọ́tún tí ń lọ lọ́sì. ó dàbí ẹni pé ti Sunday Igboho yẹn ó ti ń pọ̀ jù. kí ni Sunday Igboho ṣe tó ń ti ń pọ̀ jù kí ni Igboho ṣe nígbà wo ni Igboho jáde tí Igboho bú ẹnìkan tàbí tí Igboho jáde tí Igboho sọ̀rọ̀ ń pa ẹnìkan Igboho ń ṣe tọ̀dọ̀ ẹ̀ fúnra lára ẹ̀ kí ni ń ka àwọn èèyàn wọ̀nyí lára. ní mo Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o wọ́n máa fún lówó kókó lọ pààyàn ni ìgbà tó lọ sóko ó lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kò fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o ẹgbẹ̀gbẹ́ oko tó wà nìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa ó máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò ó máa bọ̀ wá bá wọn àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹ́ lu jáwáyà ni Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan ó náà fẹ́ ní followers nǹkan tó ń ṣe Ìbà Gani Adams Oòduà bàbá tiwa ni jagunjagun ni wọ́n ń ṣe illiterate. no Igboho fẹ́ ní followers point of correction Igboho ní followers tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ìbà Gani Adams bàbá tí ń ní jagunjagun ni wọ́n ṣùgbọ́n wọ́n kó léńjọ́ ogun dé
jagunjagun ni wọ́n bọ́ta àrí wọn. ẹni abájẹ́ làwa mọ̀mọ́ lólóore. ẹni tá a bá rí ńlá rí, ẹni tá a rí àmọ́ àrí. Because illiterate ni Sunday Igboho. Illiterate ni Sunday Igboho. According to this òpònú ayírádà, ewúrẹ́ sojú bẹ́lẹ́kẹ́, ọmọ ìrankíran eléyìí onípàrágà kan ni. Lóòótọ́ kò yẹ ká dá lóhùn ṣùgbọ́n yẹ ká kì í lóríkì. Ọ̀rọ̀ tó sọ yẹn amaze mi. Kí náà ń pè ní illiterate? Kí làwọn èèyàn kan ń pè ní illiterate? Kí lẹ̀yin kan ń pè ní illiterate? Bó ṣe yé mi sí, majority believe pé ẹni tí ò lọ sílé ìwé ni wọ́n ń pè ní illiterate. No. Ẹni tí ò kàwé tí ò ka ọpọlọ ní illiterate. Because ọpọlọ ju ìwé lọ ń gbà mí. Sorry to say. Odò láyé àrẹ̀mú. Mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà máa wé o. Mo ti kọ́gbọ́n orí mi bẹ́mi náà máa wé o. Ìwé yàtọ̀ ọgbọ́n orí mà lọ jẹ́ bàbá. Nísìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó kàwé ní gba graduate ṣiṣẹ́. Illiteracy dà ń bẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe wínú MC Olúọmọ kọ̀kàwé ìyẹn kúkúrú ẹ̀ wá ń pẹ́ ní gígùn ránṣẹ́. What an achievement. So ti rí Igboho ẹni tí ń sọ̀rọ̀ yìí kò lè dẹnu géètì olóyè Sunday Adéyẹmọ Igboho kó wọlé. Wẹ́ ó tún lè wọlé. Igboho lójú àánú. Wọ́n lè kọ́ wá tọrọ báárà ni. Igboho lè pé ẹ bá ń fún ní nǹkan kébi ọmọ pákú. Yes, bó ṣe wà yìí. I can say that categorically. Now, wọ́n ń pe wèrè ní wọ́n fa pé ewúrẹ́ jiyàn. Wọ́n ń pe wèrè ní wọ́n fi ta àgùntàn jẹka. Wọ́n ní wèrè ní ó ń gẹṣin lọ́sàn-án gọmọ èèyàn lóru. Sunday Igboho lọ fẹnu pè báwọn. Ni wọ́n ń pè ní literate. Kò kàn bá dandan kéèyàn gba certificate jáde ní school. Ẹni tí ń pe Sunday Igboho ní literate kí ló ń gan? Kò lè dá Gani Adam pé igba Gani Adam. Kò lè dá Abúlé Ẹ̀gbá pé kọ́dánmọ́rán Abúlé Ẹ̀gbá láìsí conductor. Abúlé Ẹ̀gbá Àwórì U-turn, Abúlé Ẹ̀gbá Àwórì U-turn, Abúlé Ẹ̀gbá Àwórì U-turn. Bí èèyàn bá ń sáré pé àwọn tá a ṣe conductor la lè mọ̀. So kí ló lè prompt woman yìí láti jáde? Okay, now ńgbà tó bá sọ pé Sunday Igboho illiterate ni. Tó bá kàwé ní tí Igboho achieve láyé kò lè achieve ẹ̀. With due respect sí ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Igboho. Tí Igboho bá kàwé tó bá jẹ́ graduate kò lè ní tó ní yìí. Torí tó bá jẹ́ graduate ní tí ó wà lọ́kàn ní bó ṣe fẹ́ ṣiṣẹ́ ń bank, bí ó ṣe ṣiṣẹ́ ń company, bí ó ṣe ṣiṣẹ́ ń factory, kò sì lè ní tó ní. Ṣùgbọ́n lo and behold, kọ̀kàwé ọmọ gómìnà. Kọ̀kàwé ọmọ ààrẹ. Kọ̀kàwé ọmọ inspector general police. Ọmọ gómìnà tó pọ̀. Ọmọ àwọn èèyàn ńláńlá tó pọ̀. Kò sí kàwé. Ẹ wá béèrè lọ́wọ́ òpònú pé kí láǹfààní ìwé kíkà gan-an? Kí láǹfààní ìwé kíkà gan-an? Ìwé dá o. Ìwé dá láti mọ̀ ọ́ kà. The best education fún ẹ̀dá láyé primary and secondary school ni. Ẹ gbádùn mi. Best education, ẹ quote mi anywhere. Best education fún ẹ̀dá láyé primary and secondary school ni. Màá wá yọ àwọn tó jẹ́ pé tertiary institution help. Màá yọ sọ́tọ̀ fún yín. Àwọn tó lọ ṣe nursing. Àwọn tó ṣe science. Àwọn medicine. Àwọn tó ṣe law. Àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Tó jẹ́ pé number 1 kọ́ọ̀sì wọn ọdún 6 ọdún 7 ni. 2 wọn ò kí manage cut off mark láti wọlé ìwé. Admission wọn máa ń wà strict. Àwọn yẹn ló ń kẹ́kọ̀ọ́ ní school. Sorry o, àwọn tó kù ń kẹ́kọ̀ọ́
ẹ má sì mí gbọ́ o ṣùgbọ́n tá à ń kọ́ ní higher institution kò wúlò fúnlé ayé wa mọ́ yàtọ̀ sáwọn tí mo sọ yẹ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. reason ni pé education Nàìjíríà ó dìgbà táwọn tó wà ní ìgbọ̀nù ètò ẹ̀kọ́ tí wọ́n bá ṣàtúnṣe sí i ní higher institution ẹ má jẹ́ kí akẹ́kọ̀ọ́ ṣe ju kọ́ọ̀sì méjì lọ ní kọ́ọ̀sì kan kọ́ má ṣe ju subject méjì lọ a lọ ń jẹ́ kákẹ́kọ̀ọ́ ṣe 16 subjects 12 subjects 15 subjects ni ò jẹ́ kí àwọn expert ó jáde because kò rọrùn fún ọ láti kàwé mẹ́wàá àfẹsẹ̀ sáàmù nísìnyí àwa fẹ́ ṣe 10 subjects within a course láti ka ìwé mẹ́wàá subject mẹ́wàá ó máa fẹ́ dorí èèyàn rú n ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń dọ́gbọ́n sí nílé ìwé ni ní ó jẹ́ kán lè fojú sí nǹkan tó ń kọ́ ní ó jẹ́ kán lè fọkàn sí ní ó jẹ́ kí wọ́n mọ̀ ọ́n ló jẹ́ pé certificate nìkan wọ́n ń gbé dání. So now mo wà amazed ngbà tí mo gbọ́rọ̀ tí MC Olúọmọ sọ MC Olúọmọ ní wọ́n lòun ò kàwé ṣùgbọ́n lónìí ó ní national chairman àbí national president NURTW Abuja lolúọmọ wà ó kó sí kàwé tí Olúọmọ bá kàwé kò ní ṣe conductor tí ó bá ṣe conductor kò ní débi tó dé lónìí ó wàá mọ ibi tó múnú mi dùn jù MC ní àìkà mọ́ fọlọ́mọ o ó ní wọ́n lòun ò kàwé ṣùgbọ́n gbogbo àwọn ọmọ òun àìkà mọ́ fọlọ́mọ o 15 àbí 16 ó l'Amẹ́ríkà ni wọ́n wà tán ti kàwé gbogbo àwọn tó ti jáde àwọn tó ti graduate Amẹ́ríkà wọ́n wà. Lo and behold my lovely brothers and sisters èmi àti ẹ tá a lá kàwé aworímọ àkálóòótọ́ mélòó ọmọ rẹ ní ń bẹ l'Amẹ́ríkà mélòó ọmọ tèmi ní ń bẹ l'Amẹ́ríkà n ò tí ì tẹ sọ́ìlì Amẹ́ríkà rí. ìyá yìí èpè kọ́ kì í ṣe pé èèyàn ròyàn pin bó bá lọ sí Amẹ́ríkà lójú àlá ni orílẹ̀-èdè tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho tí ì dérí kọ́pọ̀ kò sọ ọmọ tiẹ̀ kankan náà ní Nàìjíríà àwọn tó wà ní Canada àwọn tó wà ní Germany ó dẹ̀ ń pè ní literate ńgbà tí mo understand àwọn èèyàn tí mo ń bínú ẹ̀dá mo máa rí pé àwọn tí kì í tó èèyàn ni mo ń bínú èèyàn ilé ìsọpọ̀ ń gbìjà Gani Adams ǹdẹ̀rẹ́ nìkan tó rí ibi tí Sunday Igboho ti jáde sí kámẹ́rà tí ń bú Gani Adams rèé olólùfẹ́ alátẹ̀lé wọ́n lè gbìjà ẹni tí wọ́n ń tẹ̀lé ayé la ti bá World Cup ń lọ lọ́wọ́ nísìn àwọn fáǹsì Ronaldo àwọn fáǹsì Messi wọ́n ń gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ara wọn Messi ọmọ mẹ́nì kankan rí Ronaldo ọmọ dẹ́nì kankan mọ́ ńgbà tí n bá ń jà nítorí Messi tọ́jẹ́ pé gbọ̀nàgbọ̀nà lolúwa rẹ̀ fi jù lọ àbí Ronaldo tọ́jẹ́ pé gbọ̀nàgbọ̀nà lolúwa rẹ̀ fi jù lọ ṣùgbọ́n tó yẹ jẹ́ pé téèyàn bá achieve 5% nínú tán achieve láyé òun tó ń ti ráyé wá ṣé ní mọ̀ bá wọn jà lónìí nítorí ẹ̀ Gani Adams tẹ̀sùnkún nítorí ẹ̀ Gani Adams ti ráyé wá already ó ti ráyé gbé already ó ti ráyé lò already èèyàn bá sunkún kó forí gúnlẹ̀ Gani Adams ti wálé ayé ó ti achieve olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tẹ́ fẹ́ para yín nítorí ẹ̀ ntí ó jẹ tí ó mu ntí ó nà tí ó lò tí ó ìdàgbà tí èdògbò ó ti wà ńlẹ̀ ìlànà ẹ̀ ti wà ńlẹ̀ fọ́mọ Adéyẹmọ ẹ̀ tẹ́ fẹ́ para yín lé lórí ojú ọ̀run fẹ̀ ó tẹ́ yẹ́fò láì fara gúnra wọn kálukú wa lè ṣe tó bá wù ú lásìkò tó wù ú tẹ́nìkan kò ní dí ẹnìkan kan lọ́wọ́ òwe fún òwò lọ́rùn ṣe rí content tẹ́ ní Ìgbòho ń create un àwa like ẹ̀ because content creator làwa náà àwa enjoy content bó ṣe ń create content yẹn ó múnú wá dùn ó mórí wa yá ó mórí wa wú àwa náà fẹ́ dàbí tiẹ̀ yóò wá ká especially me ìmọ̀ ń wù mí gbé ẹni pé kàn sọ fún mi tán bá ń lọ kémi náà tẹ̀lé wọn kájọ lọ create content ń bẹ̀ so ẹni tó bá tó náà bá dẹ̀ ní grace láti create content ẹ jẹ́ ó create ẹ̀ kálukú wa ló ní fóònù tó lè face ẹ̀ kálukú wa ló lè gbé fóònù lábúrò àtàbọ̀ mi ẹ̀kan lọ́wọ́ ẹ máa record mi mò ń create content náà nìyẹn kìkìdá olórí burúkú gbogbo.
jà yẹn ẹnu lásán ló ń jà torí pé kó lè bá di followers kó lè bá máa fi owó kó máa gbowó sápò ara ẹ̀ ni. èèlò náà ti gbà lọ́wọ́ ọ̀ràn babaláwo kú babẹ̀ báyìí nìsín owó kí nìbò ń gbà owó ta nìbò ti sunkún owó dé èèlò nìbò ti wá béèrè èèlò nìbò ti béèrè lọ́wọ́ babaláwo kú babẹ̀ owó kí náà fẹ́ gbà because kò yé mi tí ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ rárá mi mọ̀ tó jẹ́ tó dé tí lára ìfipọ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ó gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ẹni tí ó bá ti lógo ni kì í lógun ẹni bá ti lógo ogun gbọ́dọ̀ wà so mọ bí tán ti ṣèpàdé tán ti kóra wọn jọ o. Sunday Igboho kò lè ṣe nǹkan kan ẹlẹ́nu ni bọ̀ tó ń ṣe mẹ́wàá ó ń ṣe mẹ́wàá ó ń fèsì àwọn ajínigbé ẹ̀yin òkú òlábúlé Ẹ̀gbá níbi tẹ́ ẹ ti ń jókòó ti pàrágà torójú tí mò ń wé ojú ń pàrágà ni. tí mo jọ́ lùrì gan Sunday Igboho nínú póòsì nínú Oòduà Sunday Igboho kò lè kó. póòsì wèrè wo póòsì kí ni póòsì wèrè ní Oòduà Oòduà wo kí láǹfààní Oòduà kí láǹfààní orógbó wọn apá kọ̀ láwẹ́ but everywhere láti ń gbúrò àwọn hunter everywhere láti ń gbúrò vigilante everywhere láti ń gbúrò àmọ̀tẹ́kùn àgbúrò OPC níbì kankan kò wá nípò rẹ lóòdùà ní Oòduà kí ni àǹfààní Oòduà kí láǹfààní orógbó yín apá kọ̀ láwẹ́ ajẹ́lẹ́nu okòrò ewé ẹ̀ ò ṣeé pọ́nkọ igi ẹ̀ ò ṣeé dáná atúní àfi bọ òòṣà tán tún fi ń bọ ó tún jó òòṣà líle. fèsì ni láti bá mi fà á ṣebí bá tí wọ́n wá gbé nígbà kan nílé. ọ̀ǹgbọ́n mẹ́ran ó níbo ò lè fèsì ń kó bò ń fà á ọ sọ̀rọ̀ ọmọ Fúlàní kan lẹ́ẹ̀kan kẹ́ wọ́n sọ pé àwọn máa fún lówó mọ́tò sanlé sanwó epo Ìgbòho ṣá that is number one. Secondly ọmọ kékeré lọ́gbọ́rọ́ tó sọ̀rọ̀ àwọn tó jẹ́ bàbá ẹ̀ ó ti kì í lọ péjọ eré ikú kí ló ń ṣe eré mọ́dé kí ló ń ṣe ìjọ tó táwọn bá tún rí bó tún ṣerú ẹ̀ ọ jẹ sánná bàbí ìyà ó ti panu ẹ̀ mọ́ látijọ́ náà o bẹ́ẹ̀ bá kí ọmọ mọ́lẹ̀ rẹ̀ sí ọ sọ pé kọ́ńtẹ́ǹtì ló ń ṣe òun lè dúró dègbò kò lè dúró dájà Ìgbòho lásán what are you talking about. táwọn bọ́ọ̀lù àtàwọn tó wá rajà ní ilé ẹ̀ kó ṣe dàrẹ́tì ìbọn bó ṣe máa ń dàrẹ́tì. ẹ kó sì lọ bàbá yín náà kí bàbá yín náà ó pè é now àkàndọ̀ ọ̀daràn kókó tó di pé máa kó lórí program yìí jàre so gbogbo ẹ̀yin èèyàn tí ń sẹ̀ǹdì ẹ̀ sí mi tó ń sọ pé ká sọ̀rọ̀ nípa ẹ̀ ká sọ̀rọ̀ nípa ẹ̀ ká sọ̀rọ̀ nípa ẹ̀ kí wàá lẹ́rù pa fẹ́ sọ ń pa eléyìí mi rò pé Ìgbòho ráàyè gbogbo nọ́sẹ̀nsì láti mọ̀ pé irú eléyìí lẹ́jọ́ ń bọ́ lọ́ jẹun kù sí bí Ìgbòho bá pè lẹ́jọ́ Ìgbòho náà ni ó tún gba lọ́ọ̀yà fún bó ṣe wáyé o lo àǹbẹ̀ o because àwọn tán jọ ń ṣe OPC wọ́n sá fún ni o wọ́n sá fún ni o I can say that o. kí mo ní wọ́n ṣe wọ́n sá lọ fún wọn ní bá dá ṣíṣì so now ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń send message sí mi pé ẹ fẹ́ bá àyàn sọ̀rọ̀ ní nkí àgbò yeah especially ńgbà tá a gbé drone lọ àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ ní message mo dẹ̀ sọ fún ẹ bó fún ọ ní nọ́mbà ṣínà ìyẹn Mr Wisdom mo fún ọ nọ́mbà ẹ̀ so mo nígbàgbọ́ pé a tún lè ráwọn èèyàn míì táwọn náà ní interest because àlàyé tí mo ṣe nípa drone yẹn ẹ má bínú o Ìgbòho ọ̀ràn mi ń ṣe o iṣẹ́ àdájẹ́ tèmi ni o ìgbà tí mo ṣàlàyé drone yẹn eléyìí tí ìgbìyànjú rà ó tún ní senior yẹn wọ́n ṣàlàyé àwọn iṣẹ́ bó bá ó lè rí èèyàn tó wà nínú ilé yóò sọ yé àwọn èèyàn tó wà ńbẹ̀ ní tó wà lára wọn tán gbé dání bóyá wọ́n ní nǹkan ìjà olóró lára yóò ṣàlàyé yóò gbé jáde ẹ máa rí clean and clear ẹ̀ẹ́dẹ̀ nígbòhùn ẹ̀ wọ́n ní $10,000 ni wọ́n ń tà á l'Amẹ́ríkà so ìyẹn gangan ni wọ́n máa ń lò fáwọn tẹ́rọ̀ so ṣùgbọ́n ilé tí agbára gbìyànjú ká náà ni gbìyànjú ṣe ń wo ó wá wù ẹ̀yin náà ẹ fẹ́ bá ṣínà sọ̀rọ̀ ìyẹn Mr Wisdom nọ́mbà rẹ̀ lélẹ́yìí nọ́mbà Mr Wisdom ní eléyìí Ìgbòho ṣá o béèrè nǹkan kan lọ́wọ́ ẹnìkankan Ìgbòho ṣá o dẹ̀rẹ́ mi níṣẹ́ wọn ò sì rẹ́ nìkankan ṣẹ́ kẹ́nìkan kọ́ dẹ̀ mọ́sẹ̀ kówó jọ lórúkọ Ìgbòho ṣá lẹ́niwíà
Ìgbòho ní interest but èmi ń sọ torí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń test wa tí ń béèrè lọ́wọ́ wa bẹ́ẹ̀ bá ní interest o bóyá ẹ̀yin náà fẹ́ ra drone o ẹni nǹkan tẹ́ ẹ fẹ́ fi kún ìrù ẹkùn lọ́wọ́ ìrù ẹkùn ni Sunday Igboho ibi ọ̀pá kò sì sunkún oúnjẹ sẹ́nì kankan ẹ pè Mr Wisdom sórí nọ́mbà yìí +234 706 714 6610 Mr Wisdom ni ó gbé àbúrò Sunday Igboho gangan ni kì í jìnnà sí Sunday Igboho àbúrò mi dáadáa ni kò ní fi kan pé méjì kò ní fi gbá kan bọ̀ kan nú gbogbo ń tẹ́ ẹ bá sọ ni ó ṣàlàyé fún Igboho tóótó